Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Soft Sound Production. Àmín. Má jẹ́ kí n fọjọ́ alẹ́ ṣọ̀fọ̀ lórí ọmọ. Allah. Má jẹ́ kí n fọjọ́ alẹ́ ṣọ̀fọ̀ lórí ọmọ. Soft Sound Production. Má jẹ́ kí n fọjọ́ alẹ́ ṣọ̀fọ̀ lórí ọmọ. Àmín. Ayọ̀ àwọn ọmọ mi jẹ́ oṣooju mi. Nígbà tí iṣu ọmọ ò bá jiná tán, ọmọ fi kúlẹ̀ wà láwùrán ṣẹ́ sí mi. Má jẹ́ kí n fọjọ́ alẹ́ ṣọ̀fọ̀ lórí ọmọ. Allah. Má jẹ́ kí n fọjọ́ alẹ́ ṣọ̀fọ̀ lórí ọmọ. Ayọ̀ àwọn ọmọ mi jẹ́ oṣooju mi. Nígbà tí iṣu ọmọ ò bá jiná tán, kọ́ má fi kúlẹ̀ wà láwùrán ṣẹ́ sí mi. Fọjọ́ alẹ́ ṣọ̀fọ̀ lórí ọmọ. Má jẹ́ n ṣọ̀fọ̀ lórí ọmọ. Ọmọ mi jẹ́ oṣooju mi. Allah. Nígbà tí iṣu ọmọ ò bá jiná Tó bá jìnnà tán kẹ́ni ẹlẹ́ni má ṣe gbà ṣe gbogbo abiyamọ ṣe. Lọ́tùnlọ́tùn la sọ ìpèrègùn lọ́tùn ní títí wá. Ọmọ ìdùnnú àzà ni mo máa tún gbé tuntun dé. Iṣẹ́ ta fi àwòkọ́ ojú kó kọrin lọ. Iṣẹ́ tó rí fi hàn mi mò ń jẹ́ ọmọ aráyé. Ọdọọdún là ń ráwùsá o, òun pẹ̀lú orógbó. Àtèmi àti wọn ò ní fi wá ṣáwàtì. A ò ní nà ṣẹ̀ kalẹ̀ sunkún lórí ọmọ wa. alẹ́ ṣọ̀fọ̀ lórí ọmọ. Lórí ọmọ o. Ayọ̀ àwọn ọmọ mi jẹ́ Àtàwọn ọmọ tí mo bí àtàfẹnu bí má jẹ́ fi ojú sunkún lórí gbogbo wọn. ọmọ fi kúlẹ̀ wà láwùrán ṣẹ́ sí mi. Òkò ìbànújẹ́ tọ́tájú kò ní wọlé tọ̀ wá wá. Òkò ìbànújẹ́ tọ́tájú kò ní wọlé tọ̀ wá wá. Ọmọ ẹni ṣóun làwòrán ẹni, wọn ò ní kú mọ́ wá lójú. A ò ní gba lẹ́tà ọ̀fọ̀, a ò ní kọ́ ti ìbànújẹ́ lórí ọmọ wa. Olóore wa kò ní fi ikú mọ̀ wá. Ìdílé tí ò bá ti sunkún, tí ò bá ti gbọ́rọ̀ yín o. Gbàmígbàmí ní ilé, gbàmígbàmí lóde, wípé bàbá ti kú. Ọmọ kò sí kànga, ọjà ìyá ti dojú. Délé yìí ò bá ti sí. Alábùṣebùṣe ìfà Ọlọ́run là ń kó. Ẹ jẹ́ ká gbìyànjú ká dúpẹ́ fún Ọlọ́run ká mọ̀ oore rẹ̀ fún. Má jẹ́ kí n fọjọ́ alẹ́ ṣọ̀fọ̀ lórí ọmọ. Ayọ̀ àwọn ọmọ mi jẹ́ oṣooju mi. Nígbà tí iṣu ọmọ ò bá jiná Tó bá jìnnà. ọmọ fi kúlẹ̀ wà láwùrán ṣẹ́ sí mi. Àwọn tó ṣọ̀tẹ̀ ànábì lọ́jọ́ sí ń kọ́. Àwọn tó ṣọ̀tẹ̀ ànábì lọ́jọ́ sí ń kọ́. Gbogbo wọn dá wa láyì, wọ́n padà jẹ̀bi ní. Ìlàkàkà mi, àní lórí ọmọ, àìsùn àìwò, àní lórí ọmọ. Ẹni bá ní kí n ṣaṣọ, ó má ṣe gbẹ. Débi wípé kí n má ṣe rí ká. Mi ò ní ṣépè o, ṣùgbẹ́nu mi ò ní gbófo. Torí gbogbo apáta lọ́mọ pé iṣẹ́ tó bí ń ṣe lórí ọmọ kò kéré. Ẹni bá ní kábíyàmọ́ ṣiṣẹ́ tó bá ẹ̀ kó má ṣe jèrè ọmọ. Bọ́lọ́hun bá sorú wọn mọ́lẹ̀ dọ̀yìndọ̀yìn, àbí kójú wọn fọ́, àbí kan lápá lẹ́sẹ̀ wẹ̀gbọ́. Kí ló burú ń bẹ̀ o? Abiyamọ a ò ní fojú sunkún ọmọ. Má jẹ́ kí n fọjọ́ alẹ́ ṣọ̀fọ̀ lórí ọmọ. Lórí ọmọ o. Ayọ̀ àwọn ọmọ mi jẹ́ oṣooju mi.
bá jìnnà tán. ìkúnlẹ̀ wà láwùrọ̀ ṣe sí mi. gbogbo abiyamọ ọmọ wa ò ní kú wọn ò ní tẹ̀yìn gbèrú wa o yẹn lórí ọmọ ní káwọ́ sí i lé wa lẹ́yìn nítorí ọmọ wọn ò ní bá bàtọ̀ fọ́ tẹnu ọ̀nà wa nítorí ọmọ aráyé wọn ò ní pàrọwà burúkú fún wa lórí ọmọ alábíàmọ́ pọ̀ o lórí ọmọ ọlọ́run má jẹ́ ó jẹ́ sásán onígbàkú ọmọ wá bá wà nílé tíṣù ọmọ bá jìnnà oúnjẹ ọmọ bá jìnnà wọ́n má fi wọ́n ṣàwátì o gbogbo abiyamọ tí ń ṣàbíyàgbá tí kì í ṣe àwọn abímọ lásán oríjìnà abiyamọ ni mò ń wí ọwọ́ tó ṣẹ́gun sí ó máa jọ́bẹ̀ o ọwọ́ tó ṣe lùbọ̀ yóò jẹ́ jẹ́ka o báyà ọmọ bá wọlé ó máa ṣe léwà jáde ẹlẹ́yìn má ṣe síwájú. òwúrọ̀ mi má jẹ́ ó bọ̀ ọ̀sán mi jẹ́ ọ̀sán mi má jẹ́ ó kó balẹ̀ mi ìwọ ló ní ìgbà ló ń gbé fẹ́ni tó wù ẹ́ o ọjọ́ alẹ́ mi já sán mi jó wúrà lọ. òwúrọ̀ mi má jẹ́ ó bọ̀ ọ̀sán mi jẹ́ má jẹ́ ó bọ̀ ọ̀sán mi jẹ́ ọ̀sán mi má jẹ́ ó kó balẹ̀ mi ìwọ ló ní ìgbà ló ń gbé fẹ́ni tó wù ẹ́ fẹ́ni tó wù ẹ́ ọjọ́ alẹ́ mi já sán mi jó wúrà lọ. òwúrọ̀ mi má jẹ́ ó bọ̀ ọ̀sán mi jẹ́ ọ̀sán mi má jẹ́ ó kó balẹ̀ mi ìwọ ló nígbà ló ń gbé fẹ́ni tó wù ẹ́ o ọjọ́ alẹ́ mi ọjọ́ alẹ́ mi jẹ́ ọ̀sán mi jó wúrà lọ. òwúrọ̀ mi má jẹ́ ó bọ̀ ọ̀sán mi jẹ́ má jẹ́ ó bọ̀ ọ̀sán mi jẹ́ ọ̀sán mi má jẹ́ ó kó balẹ̀ mi ìwọ ló ní ìgbà ló ń gbé fẹ́ni tó wù ẹ́ ọjọ́ alẹ́ mi jẹ́ ọ̀sán mi jó wúrà lọ. Allahu yasirli wala takilini anta ya Allahu halimuhuti tatini rizqaka ya Allah wafutali abwaban rahmatika bijai sayyidina anabi Muhammad. òwúrọ̀ mi má jẹ́ ó bọ̀ ọ̀sán mi jẹ́ má jẹ́ ó bọ̀ ọ̀sán mi ọ̀sán mi jẹ́ má jẹ́ ó kó balẹ̀ mi àmín ìwọ ló ní ìgbà ló ń gbé fẹ́ni tó wù ẹ́ fẹ́ni tó wù ẹ́. ọjọ́ alẹ́ mi jẹ́ ọ̀sán mi jó wúrà lọ. iná ọlá àwítí o ìwé ìbòlè wítí rọ mẹ́ta mẹ́ta nínú òǹkà mi ló jẹ́ ọjọ́ ayé mẹ́ta ló ń ka ẹ̀ kó rújú aná tó ní akọjá lọ kọjọ ọ̀la tó dé o aná tó ní akọjá lọ kọjọ ọ̀la tó dé ojú mẹ́ta ló ń bẹ lára àgbọn mi ló jẹ́ omi ṣe ń dénú àgbọn kò mà sẹ́ni tó yé àwọn ọba tó ṣẹ̀dá rẹ̀ ta nìkan máa lóye wọ́n láṣẹ tó ń bẹ lára ìgbà mẹ́ta láyé òwúrọ̀ ọ̀sán alẹ́ ló ṣì kẹta láyé fowórọ̀ mi rọ̀ mí lọ́rùn kọ̀sán òsàn mi à ń là. mama jẹ́ túbà wọn lálẹ́ jẹun lálẹ́. òwúrọ̀ mi má jẹ́ ó bọ̀ ọ̀sán má mi jẹ́ jẹ́ ó bọ̀ ọ̀sán mi jẹ́. ọ̀sán mi má jẹ́ ó kó balẹ̀ mi àmín. ìwọ ló ní ìgbà ló ń gbé fẹ́ni tó wù ẹ́ ọjọ́ alẹ́ mi jẹ́ ọ̀sán mi jó wúrà lọ. àwọn ọláwo ni ò láyọ̀lé o támọ̀lá kó wá wí. ọláwo ni ò láyọ̀lé o támọ̀lá kó wá wí. amọ̀nà ẹni bódì lọ́la ọ̀nà lè tújú tó bá ń dùn kẹ̀dáyọ̀ níbà àdúrà ní ká kún fún. torí wọn ládùn ló ń gbẹ̀yìn ewu o èmi ò sọ pé rárá ṣùgbọ́n mi ò fẹ́ bí ewu o ìláyé ọlọ́lá. àrùn adùn la máa ń bálẹ̀ olóyin àdìtú ní ńlá láti ìbẹ̀rẹ̀ tó fi dópin oyin ò lè tẹ́ láhán jẹ́ kọ́rọ̀ mi ó lóyin àlà kò dùn kò ní gbọ́ngbọ́n o. ànádálẹ́ ni ó bá mi sọ̀rọ̀ mi jẹ́ ogún ibi rere ni ó jẹ́ ń gúnlẹ̀ ọ̀rọ̀ mi sí láyé. òwúrọ̀ mi má jẹ́ ó bọ̀ ọ̀sán mi jẹ́ ọ̀sán mi má
sáyé owó ọ̀sán mi àlà má jẹ́ ń fi kó sọ́wọ́ tó bá tún dalẹ̀ kọ́ máa ráyé máa mú mi sọ́wọ́ torí bíṣì ò bá là o bíṣì ò bá là ọmọnú ẹni láti là ní màlúù tó ń fún mi ń wàrà ọ̀tá máa ṣe pa igi èso wa á lọ jọ̀wọ́ dákun jẹ́ ó pẹ́. òwúrọ̀ mi má jẹ́ ó bọ́ sómi jẹ́ ọ̀sán mi má jẹ́ ó kó balẹ̀ mi ìwọ ló ní ìgbà ló ń gbé fẹ́ni tó rẹ̀ ọjà lẹ́mi jọ sọ mi jọ òwúrọ̀ lọ. ọmọ dùnú wàhálà mi lọ́sàn-án lòru. ọlọ́run má ṣe jẹ́ kó dé. mi ò fẹ́ ṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ ìlérí. ọlọ́run má ṣe jẹ́ kó dé. má jẹ́ ìrànjú kiri kí n tó yó. ọlọ́run má ṣe jẹ́ kó dé. ìlàyé jẹ́ ń tó jà ayé dájẹ́. ọlọ́run má ṣe jẹ́ kó dé. òwúrọ̀ ọ̀sán mi àtàlá o. ọlọ́run má ṣe jẹ́ kó dé. fìyẹ̀mí ọlọ́run jẹ́ ó dùn fún mi. ọlọ́run má ṣe jẹ́ kó dé. mo ń bẹ̀bẹ̀ ni. ọlọ́run má ṣe jẹ́ kó dé. má jẹ́ ń dẹ ní ẹ̀kọ́ níwájú ẹ. ọlọ́run má ṣe jẹ́ kó dé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اعملوا فسيرى الله أعمالكم صدق الله مولانا العظيم. ṣiṣẹ́ ò kó máa dán fún wa lílọ bíbọ̀ kó máa já sí e káwọn tí ò ṣiṣẹ́ lè wá ṣẹ̀ṣẹ̀ bọ́mọdémọ̀ máa fi iṣẹ́ bú wa gbogbo iṣẹ́ tá a bá ṣe kó dọ̀la ńlá. ṣiṣẹ́ ò kó máa dán fún wa lílọ bíbọ̀ kó máa já sí re káwọn tí ò ṣiṣẹ́ lè wá ṣẹ̀ṣẹ̀ bọ́mọdémọ̀ máa fi iṣẹ́ bú wa gbogbo iṣẹ́ tá a bá ṣe kó dọ̀la ńlá. ọmọ ìdùnnú ṣebí nítorí iṣẹ́ kúkú ni la fi ṣeṣẹ́ òkálẹ̀ nísinmi tọ́mọ ádámọ̀ bá ti wá ṣẹ̀ṣẹ̀ kò síye méjì a máa rí jájẹ gbogbo bùkátà fọ́mọ fẹ́ bí ará àdúgbò a máa ní fún wa bẹ́ẹ̀ni tó ṣẹ̀ṣẹ̀ ò bá fi rọ́wọ́ yọ bẹ́ẹ̀ni tó ṣẹ̀ṣẹ̀ ò bá fi rọ́wọ́ yọ ọmọ ádámọ̀ aṣọ ṣótán ni wọ́n tún ní kí ni túmọ̀ iṣẹ́ tó ń ṣe torí kò sí yàtọ̀ lára rẹ̀ sẹ́ni tí ó ṣe má jẹ́ kẹ́ni tí ò ṣiṣẹ́ sọ bẹ́ẹ̀ sí mi ọlọ́run. ṣiṣẹ́ ò kó máa dán fún wa lílọ bíbọ̀ kó máa já sí tó rẹ̀ máa já sí rẹ̀ o. àwọn tí ò ṣiṣẹ́ lè wá ṣẹ̀ṣẹ̀ bọ́mọdémọ̀ máa fi iṣẹ́ bú wa gbogbo iṣẹ́ tá a bá ṣe kó dọ̀la ńlá. ọjà tí mo gbélé ọba tó dá mi o alájẹlẹ mi pé kókó gbá mi jẹ mi ò fọláwìn máa dẹ wọn sí mi òkúta fọlọ́jà ó ń fa Yésù ni ṣe ló jẹ́ kọjá ìgbẹ́ ó parun ni gbèsè ọ̀dà fọlọ́jà máa dẹ wọn sí mi o Allah gbèsè ọ̀dà fọlọ́jà máa dẹ wọn sí wa ṣe ló jẹ́ kọ́lọ́jà ó máa sá kiri àgbà náà kì í jẹ́ kẹ́ni ṣiṣẹ́ lè lákòjọ aláwùsá tí wá máa wáṣọ mi kẹ́ni tí ò ṣe kó máa ṣe bú mi o táwọn ẹlẹ́gàn máa ṣe kó wá tán. ṣiṣẹ́ ò kó máa dán fún wa kó máa dán fún wa lílọ bíbọ̀ kó máa já sí rẹ̀ àtòṣìṣẹ́ ìjọba àwọn tí ò ṣiṣẹ́ lè wá ṣẹ̀ṣẹ̀ bọ́mọdémọ̀ máa fi iṣẹ́ bú wa gbogbo iṣẹ́ tá a bá ṣe kó dọ̀la ńlá. ká ṣiṣẹ́ lówùrọ̀ bí ẹni tó kú wa o Hasan ká ṣiṣẹ́ lówùrọ̀ bí ẹni tó kú wa kò tún dọ́sàn ò ká ṣiṣẹ́ irin
bó bá dalẹ̀ ò ká máa tẹ́wọ́ pẹ́ kí ó pín ẹ̀ má ṣe jẹ́ tiwa o. ṣiṣẹ́ ò ká ṣàmì gbóṣẹ́ iṣẹ́ kékeré ò ṣàlà ń tọ́ kìnní náà nílò máa ní wá lára ìjíjẹ mímu máa ṣe wá jogún ká lọ́nu ọ̀rọ̀ láti bú ọ̀lẹ́ o ọ̀lẹ́ tí ò ṣe máa fi iṣẹ́ bú wa. ṣiṣẹ́ ò kó máa dún fún wa lílọ bíbọ̀ kó máa já sí rẹ̀. kó máa já sí rẹ̀ o. àwọn tí ò ṣiṣẹ́ lè wá ṣẹ̀ṣẹ̀. àmín. wọ́n máa dààmú máa fi iṣẹ́ bú wa gbogbo iṣẹ́ tá a bá ṣe ògbódò ńláńlá. aláwùsá tí ọba aláṣẹ ni o. aláwùsá tí ọba aláṣẹ ni pàṣẹ fárísìkì kó máa gbélé mi jẹ́ kí n rí mọ́ nílò kó dẹrú fún mi nídìí iṣẹ́ táyé mọ́ mi mọ̀ jẹ́ kí n lákòjọ iṣẹ́ mi táyé mọ́ mi mọ̀ jẹ́ ó máa tó mi jẹ́ o. Allah má jẹ́ ń gbẹ́gbẹ́ bá Allah kí n tó lè jẹun má ṣe mí bí oògùn tó ń ṣiṣẹ́ lásán o. ìlù mi tí mò ń lù jẹ́ ó máa dún fún mi okùn tí mò ń fà jẹ́ ó máa tóra wọn. Allah o kún fàyà kún ẹ ni mò ń béèrè fún. ṣiṣẹ́ ò kó máa dún fún wa. kó máa dán fún wa. lílọ bíbọ̀ kó máa já sí rẹ̀. akóṣiṣẹ́ ìjọba àwọn tí ò ṣiṣẹ́ lè wá ṣẹ̀ṣẹ̀. wọ́n máa dààmú máa fi iṣẹ́ bú wa gbogbo iṣẹ́ tá a bá ṣe ògbódò ńláńlá. gbogbo ṣiṣẹ́. àṣejìrì ni kó máa jẹ́ fún wa. ká ṣiṣẹ́ kékeré o. àṣejìrì ni kó máa jẹ́ fún ká wa. máa rere ńláńlá. àṣejìrì ni kó máa jẹ́ fún wa. gbogbo oníṣẹ́ ọwọ́. àṣejìrì ni kó máa jẹ́ fún wa. àwọn oníṣẹ́ ìjọba o. àṣejìrì ni kó máa jẹ́ fún wa. àwọn tó ń wá plane. àṣejìrì ni kó máa jẹ́ fún wa. onímọ́tò ọlọ́kadà o. àṣejìrì ni kó máa jẹ́ fún wa. gbogbo káràkátà. àṣejìrì ni kó máa jẹ́ fún wa. àwọn tá ń kọrin. àṣejìrì ni kó máa jẹ́ fún wa. gbogbo àwọn amúlùdùn o. àṣejìrì ni kó máa jẹ́ fún wa. gbogbo tó máa ń jẹ́ṣẹ́. àṣejìrì ni kó máa jẹ́ fún wa. iṣẹ́ wa ò ní dojú ìjà kọ wá. àṣejìrì ni kó máa jẹ́ fún wa. Aquas Mix Up. alábòsí ẹ̀rá ìwò sórí pé ojú kan náà ló ṣì wà ó máa gá ṣe bá wọn tó bá ẹ ní ọ̀nà ti kọjá àbòsí ò jẹ́ ókègùn ló bá tán. alábòsí ẹ̀ wọ sórí pé ojú kan náà ló ṣì wà ó máa dá ṣé báwọn tó bá ẹ ní ọ̀nà ti kọjá àbòsí ò jẹ́ rọ́pẹ̀gùn ló bá tán. alábòsí ẹ̀rá ìwò sórí pé alábòsí ẹ̀rá ìwò sórí pé ojú kan náà ló ṣì wà ó máa gá ṣe báwọn tó bá ẹ ní ọ̀nà ti kọjá àbòsí ò jẹ́ ókègùn ló bá tán. alábòsí ẹ̀ wọ sórí pé ojú kan náà ló ṣì wà ó máa dá ṣé báwọn tó bá ẹ ní ọ̀nà ti kọjá àbòsí ò jẹ́ rọ́pẹ̀gùn ló bá tán. kànnàkànnà fò ní òkè téńté ẹ̀gà ganan rí bí fò bó ṣe fẹ́ àbòsí ò jáde ẹlẹ́fò ló bá tán làṣà fi ń gbọ́mọ ẹ̀ lágbèfò fi pátá alábòsí ò bá ti là ní lárí ṣùgbọ́n ń tẹgbẹ́ dání ló takò yín láyé balábòsí bá fẹ́ gòkè yóò ṣubú ẹjọ́ ẹlẹ́jọ́ ni ó máa yọ wọ́n ṣubú ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ó máa fà wọ́n sẹ́yìn ẹ̀gàn alábòsí kò ní padà dógó fún yẹ̀yẹ́ alábòsí kò ní padà dáyẹyẹ àfi tó bá lè yíwá padà ṣe mímọ́. alábòsí ẹ̀ wọ sórí pé ojú kan náà ló ṣì wà ó máa dá ṣé báwọn tó bá ẹ ní ọ̀nà ti kọjá àbòsí ò jẹ́ rọ́pẹ̀gùn ló bá tán. alábòsí òní rókèkùn torí pé ọ̀rọ̀ ọmọlàkejì ni ó máa rò ó gbé sórí kò ní lè rí sí bí ó ṣe là láyé ń bí kò ní lè bá wọn jẹ́ ènìyàn bẹ́ẹ̀ pé kò tún ní lè bá wọn rí ara gidi dá ẹni tó wà lókè ni ó máa rò kó jábọ́ bó ẹni tó lówó tó sì là yóò máa sọ
bọ́gùn owó làwọn onítọ̀hún kú ṣe ẹ̀pá para ẹ̀ ó ṣe bóun ń pàjá ọkọ̀ alábòsí oníbalẹ̀ láyé ń bí ọkọ̀ alábòsí oníbalẹ̀ láyé ń bí lójoojúmọ́ ni yóò máa rù tí ó máa gbẹ. alábòsí yẹra ẹ̀ wò sórí pé ojú kan náà ló ṣì wá ó máa ga ṣé báwọn tó bá ẹ ní ọ̀nà ti kọjá àbòsí ọjọ́ ẹ̀rọ kẹ́kùn ló bá tán. ọmọ ìdùnnú àzáàní mo wí pé alábòsí ò fàlànà gbọ́ ti yẹ ṣebí wọ́n ti ní tara èèyàn là ń gbọ́ ọ̀rọ̀ ọmọlàkejì ẹgbẹ́ ẹ̀ ló ń rí wí ó wá lọ mú àpáàdì ìfibó tiẹ̀ alábòsí mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan ọ̀rọ̀ ọmọlàkejì tẹ́ ń rò gbé sórí àǹfààní kílẹ̀ ń gbà nínú ẹ̀ tójú pé ẹ tún ń dá ọ̀rọ̀ kan lọ́dọ̀ ọlọ́run ni tó rọ̀bà mi aláwùsà ti sọ pé alábòsí ò ní jèrè láyé ń bí ó tún di ní kí ìyá ò mọ̀ lọ́dọ̀ ọlọ́run inú nájà náà mọ̀ ọ̀nà ó padà múlé sí i. alábòsí yẹra ẹ̀ wò sórí pé ojú kan náà ló ṣì wá ó máa ga ṣé báwọn tó bá ẹ ní ọ̀nà ti kọjá àbòsí ọjọ́ ẹ̀rọ kẹ́kùn ló bá tán. alábòsí oníkẹta onílára alábòsí oníkẹta onílára alábòsí ẹ̀yẹ ẹ̀gà fẹnutúlé alábòsí ò kí ń wọ̀rì láti sọ ilé tó ládùn tó láyọ̀ di kíkan balábòsí wọ ẹgbẹ́ ayọ̀ àtúká agbọ́tẹ̀kù àwa lọ́rọ̀ fún ẹyẹ agbọ́tẹ̀yẹ àwa lọ́rọ̀ fún eku alábòsí ò ní gbàgbọ́ fún ẹ̀san alábòsí ò máa gbàgbé rántí pé gbogbo ọdún lọ gbére òye kọlá ẹ̀ṣẹ̀ ni ọlọ́run forí jìyàn tó bá fẹ́ kò má ní forí ẹ̀san jìyàn dandan ni kálábòsí jẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ kó tó kú balábòsí ra mọ́tò tó ń kọ́lé tó bá ń dún fún un lówùrọ̀ àtọ̀sán àtúbọ̀tán alábòsí àtúbọ̀tán alábòsí kì í dán. alábòsí yẹra ẹ̀ wò sórí pé ojú kan náà ló ṣì wá ó máa ga ṣé báwọn tó bá ẹ ní ọ̀nà ti kọjá àbòsí ọjọ́ ẹ̀rọ kẹ́kùn ló bá tán. gbogbo olólùfẹ́ tàwa ẹ ṣé àdúpẹ́ ọlọ́run yóò fi ìfẹ́ sànfẹ́ ìfẹ́ tẹ́ni sí wa tí iná ò ní bàjẹ́ ò ní táwọ́ náà. gbogbo olólùfẹ́ tàwa ẹ ṣé àdúpẹ́ ọlọ́run yóò fi ìfẹ́ sànfẹ́ ìfẹ́ tẹ́ni sí wa tí iná ò ní bàjẹ́ ẹ ò ní táwọ́ náà. gbogbo olólùfẹ́ tàwa ẹ ṣé àdúpẹ́ o gbogbo olólùfẹ́ tàwa ẹ ṣé àdúpẹ́ ọlọ́run yóò fi ìfẹ́ sànfẹ́ ìfẹ́ tẹ́ni sí wa tí iná ò ní dàrú tí iná ò ní dàrú ẹ ò ní táwọ́ náà. gbogbo olólùfẹ́ tàwa ẹ ṣé àdúpẹ́ ọlọ́run yóò fi ìfẹ́ sànfẹ́ ìfẹ́ tẹ́ni sí wa tí iná ò ní bàjẹ́ ẹ ò ní táwọ́ náà. Alhaji Mutiu Yunus Basọ̀run ẹ̀mí gígùn àlàáfíà mo tọrọ fún yín tó bá sunkún wọlé bàbá wa ẹ̀rín jáde ní tó bá níṣòro àní tó bá níṣòro wàláhì kí bàbá má ṣe gbọ́ torí bàbá kì í fẹ́ gbọ́ péyàn níṣòro owó ńlá tó jù ṣòro tó bá ìfira lọ l'Alhaji Mutiu Basọ̀run á ṣe fún wa o ìwà ènìyàn àní ìwà ènìyàn o tẹ bá tún fẹ́ dúpẹ́ oore lọ́wọ́ bàbá o á sọ pé ọlọ́run ọba ní. gbogbo olólùfẹ́ tàwa ẹ ṣé àdúpẹ́ ọlọ́run yóò fi ìfẹ́ sànfẹ́ ìfẹ́ tẹ́ni sí wa tí iná ò ní bàjẹ́ ẹ ò ní táwọ́ náà. ẹjẹ́ wọn kọ́ lọ́wọ́ orí mi Alhaji wa ìdí aláfa o aláṣẹ àtolùdarí Alikausa international Ajan Umura limited travel and tour àwọn tún lọ lọ́ṣẹ̀ aláfa Ajan Umura service
débi gíga kò sí ṣòro fún ẹ lọ́dọ̀ mi aláràfà. Gbogbo ń tó wá wù kẹ́ níláyé, gbogbo ń tó wá wù kẹ́ dà ó ní ti dáadáa táwọn ọmọ yín ájú bẹ́ẹ̀ lọ. A tún ní ọmọ ìdùnnú kò sígbà tó kanlẹ̀kùn mi tí o sì ń ṣiṣẹ́ fún ẹ o, ẹ túbọ̀ pẹ́ fún wa. Àmín. Gbogbo olólùfẹ́ tàwa ẹ ṣé àdúpẹ́. Ọlọ́run yóò fi ìfẹ́ sọ̀fẹ́, ìfẹ́ tẹ́ni sí wa tí iná oníbàjẹ́ ẹ ò ní táwọn náà. Wọ́n ti máa gbọ́, wọ́n ti máa rí ṣàdìsá wá kéré ní. Ọlọ́dún méjì àdìsá kò pọ̀ kẹ̀ kò kéré nú ayé. Àdìsá máa jẹ́ nìkan tí ò fáriwo. Owó bàbá sàlá ọmọ wọn nílùú Ògbómọ̀ṣọ́ Ajíléńté. Aláṣẹ ọlá àwọn tún lọ lọ́ṣẹ̀ yálẹ̀ tí multi-purpose àfi ayé lọ́dọ̀ mi ó dàbí Káábà ni. Tí n bá gbọ́ lọ́dún méjì kó tó rìn rárá, lọ́wọ́ kan ló máa gbé kọ́ mi. Ọ̀rọ̀ mi ò sùn nígbà kan ọ̀la mo dúpẹ́ o. Tó bá fẹ́ tọ́jà mi àzànà ọmọ ìdùnnú, ṣáàtì sọ̀rọ̀ lọ́dún méjì àdìsá fún mi. Láìdá àṣírí ẹ ò ní tú ọ̀nà tó gbàdùn fún ẹ o. Àmín. Ọlọ́run ò ní fi hàn máyé. Àmín. Gbogbo olólùfẹ́ tàwa ẹ ṣé àdúpẹ́. Ọlọ́run yóò fi ìfẹ́ sọ̀fẹ́, ìfẹ́ tẹ́ni sí wa tí iná oníbàjẹ́ ẹ ò ní táwọn náà. Àlọ́jí Ràṣídì Àgbàláyà o, ọmọ bàbá Dóńgó onídọ̀fìàn ọ̀fìndọ̀fìàn ní Kwara State. Aláṣẹ Àjàjẹ́ Àǹsán ìgbádùnmọ̀ náà wà lẹ́kọ̀ọ́. Aago oríṣiríṣi èyí tó gbẹ́ afẹ́ ọ̀dọ̀ wọn lẹ́tí máa ń ríra o. Àjàdí kì í fẹ́ ìpọ́jú mi kan rẹ lọ́wọ́. Ó ní mi ò fẹ́ báyẹn ọmọ ìdùnnú kí ló fẹ́. Kí n tó sọ̀rọ̀ ó ti fún mi, ó ti mọ ohun tí mo fẹ́ o. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní já tiẹ̀. Gbogbo olólùfẹ́ tàwa ẹ ṣé àdúpẹ́. Ẹ ṣé àdúpẹ́. Ọlọ́run yóò fi ìfẹ́ sọ̀fẹ́, ìfẹ́ tẹ́ni sí wa tí iná oníbàjẹ́ ẹ ò ní táwọn náà. Alájà Mọ̀dínà o, Jẹ́nífà. Aláṣẹ láfẹ́ òtẹ́ lájẹkùnlẹ̀ lẹ́kọ̀ọ́ tiwa. Yóò túbọ̀ máa dùn sí ní oníbàjẹ́ o. Ohun tí Jẹ́nífà ò fẹ́ jẹ́ ń sọ fún ẹ. Tó bá ti níṣòro máa fi kàrámọ̀ sí i níwájú Jẹ́nífà. Tó Alájà Mẹ̀dínà o, wọ́n jẹ́yàn kan tó ṣe wípé tó bá ti rí ẹ ó ti mọ ohun tó ń ṣe ẹ. Wọn kì í fọ̀ sí ẹ wọ́n ti ṣe nǹkan fún ni. Tọ́lọ́hun bá Jẹ́nífà sí ẹ òun nìkan ti tó. Ríríṣẹ́ ò ní dúró ajá Jẹ́nífà, àìríṣẹ́ ò ní wọlé báyìí. Gbogbo olólùfẹ́ tàwa ẹ ṣé àdúpẹ́. Ọlọ́run yóò fi ìfẹ́ sọ̀fẹ́, ìfẹ́ tẹ́ni sí wa Ọlọ́run fi tí ìfẹ́ sọ̀fẹ́, iná oníbàjẹ́ ẹ ò ní táwọn náà. Alájí Yusufu Alámilẹ́kàn Gègèlè. Alájà Bálíkì
ṣe dàpọ̀. Mo fẹ́ kẹ́gbọ́n wàlí tọ́lọ́run àtẹnirán ẹ̀ o, wọ́n yàtọ̀ síra wọn. Iṣẹ́ ta fi hàn gbogbo wọn kò papọ̀ o. Àwọn àfa oní láti mú wọ́n pọ̀ gan o, tó ń bá wọn àfa gidi jẹ́. Ṣùgbọ́n lọ́run rí gbogbo nǹkan báwo rí o, láìpẹ́ láì jìnnà àṣírí wọn á tú. Ẹni bá ní kò sáfà mọ́, ó ní ohun tó rí. Èèyàn bá ní yóò sáfà mọ́, ó ní ohun tó rí. Ṣùgbọ́n ní tèmi ọmọ ìdùnnú, orí bá kan ìrírí wa lè jọ tọ̀ọ̀tọ̀. Ọ̀tọ̀ ni èèyàn burúkú tí ẹ̀rí jẹ́, òmìnira rere jẹ́. Àwọn afáàtọ̀ dájú ń bẹ lórí ilẹ̀ o. Ṣéhù Sáídì Ọláwùmí bàbá lórílẹ̀. Ṣéhù Sáídì Ọláwùmí bàbá lórílẹ̀. Gbogbo nǹkan ni wọ́n fi jọ Ọláwùmí ti tàná o. Ìtẹríba yìí ti pọ̀ jù, wọ́n sì tú láwọ́. Wọn kì í ṣàyànjú yàn kiri. Ọláwùmí tẹ̀lé kò jẹ́ tuntun nítorí pé ilé ni wọ́n ti bá. Gbogbo ọmọ Ọláwùmí pátá o, bàbá lórílẹ̀ o. Wọ́n dáńtọ́ ọ̀rọ̀ dán ṣáká lẹ́nu wọn. Ká má fọ̀rọ̀ gùn, ilé náà ti bá àwọn ọmọ bàbá lórílẹ̀. Ẹni bá ní kò sáfà mọ́, ó ní ohun tó rí. Èèyàn bá ní yóò sáfà mọ́, ó ní ohun tó rí. Ṣùgbọ́n ní tèmi ọmọ ìdùnnú, orí bá kan ìrírí wa lè jọ tọ̀ọ̀tọ̀. Ọ̀tọ̀ ni èèyàn burúkú tí ẹ̀rí jẹ́, òmìnira rere jẹ́. Àwọn afáàtọ̀ dájú ń bẹ lórí ilẹ̀ o. Sheikh Ahmad Al-Mukhtar Al-Huda. Sheikh Ahmad Al-Mukhtar Al-Huda. Ẹni ẹ̀ṣà tó dájú ni wọ́n wàláhì. Òótọ́ ni ipa ò bá nàbí láyé ń bí. Ṣùgbọ́n gbogbo ìṣesí àtiwá Ànábì Muhammad pátápátá ló ń bẹ lára Sheikh Ahmad Al-Mukhtar. Bóyá torí ẹ̀ ní bàbá fi nífẹ̀ẹ́ Rasulu. Ká má fọ̀gùn, òjíṣẹ́ Ọlọ́run tó dájú ni wọ́n. Ẹni bá ní kò sáfà mọ́, ó ní ohun tó rí. Èèyàn bá ní yóò sáfà mọ́, ó ní ohun tó rí. Ṣùgbọ́n ní tèmi ọmọ ìdùnnú, orí bá kan ìrírí wa lè jọ tọ̀ọ̀tọ̀. Ọ̀tọ̀ ni èèyàn burúkú tí ẹ̀rí yẹn, òmìnira rere jẹ́. Àwọn afáàtọ̀ dájú ń bẹ lórí ilẹ̀ o. Ṣé Jamiu àmì Ọlọ́run Àjàdí bàbá Mislav lálákùkọ ó yàtọ̀ sí wọn jọ. Kì í ṣe gbogbo ẹni tó lójú lórí nǹkan kan. Àmì Ọlọ́run orúkọ yẹn ọmọ ń ròyìn àpẹẹrẹ àmì yẹn kò parẹ́ lára yìí. Tó bá mọ bàbá Àjàdá Ṣé Jamiu Sunusi Àjàdí ò wá ti mọ ohun tí mò ń sọ kí bàbá pẹ́. Ẹni bá ní kò sáfà mọ́, ó ní ohun tó rí. Èèyàn bá ní yóò sáfà mọ́, ó ní ohun tó rí. Ṣùgbọ́n ní tèmi ọmọ ìdùnnú, orí bá kan ìrírí wa lè jọ tọ̀ọ̀tọ̀. Ọ̀tọ̀ ni èèyàn burúkú tí ẹ̀rí yẹn, òmìnira rere jẹ́. Àwọn afáàtọ̀ dájú ń bẹ lórí ilẹ̀ o. Aquas Mix Up. Alábòsí ẹ̀rá ẹ̀wò sórí pé ojú kan náà ló ṣì wà ó máa gá. Ṣé báwọn tó bá ẹ̀ ní ọ̀nà ti kọjá? Àbòsí ò jẹ́ òkègùn ló bá tán. Alábòsí ẹ̀ wò sórí pé ojú kan náà ló ṣì wà ó máa dá. Ṣé báwọn tó bá ẹ̀ ní ọ̀nà ti kọjá? Àbòsí ò jẹ́ òkègùn ló bá tán. Alábòsí ẹ̀rá ẹ̀wò sórí pé alábòsí ẹ̀rá ẹ̀wò sórí pé ojú kan náà ló ṣì wà ó máa gá. Ṣé báwọn tó bá ẹ̀ ní ọ̀nà ti kọjá? Àbòsí ò jẹ́ òkègùn ló bá tán. Alábòsí ẹ̀ wò sórí pé ojú kan náà ló ṣì wà ó máa dá. Ṣé báwọn tó bá ẹ̀ ní ọ̀nà ti kọjá? Àbòsí ò jẹ́ òkègùn ló bá tán. Kọ̀nàkọ̀nà fò ní òkè.